nígbà tí Orímolúsì ọba Ìjẹ̀bú Igbó bá ẹ̀yìn ìkùlé sá jáde tó sì fẹsẹ̀ fẹ́ àwọn àgbẹ̀ náà kò torí ẹ̀ padà o, wọ́n dúró ni. nígbà táwọn àgbẹ̀ náà dúró títí tí wọ́n wá gbogbo inú ààfin tí wọn kò rí Orímolúsì, wọ́n ba mọ́tò ẹ̀ jẹ́ jìnnà. bẹ́ẹ̀ ni wọ́n dáná sun máṣíìnì alùpùpù méjì tó wà láàfin ọba náà. wọ́n ní bí àwọn bá lè fojú kàn án, àwọn yóò fi hàn pé kọ́ún ní jẹ́ kó yọ̀ọ̀yọ̀. fún odidi ọjọ́ méjì gbáko kò sẹ́nìkan tó fojú kan ọba Sámì. ọba náà faraṣoko gbáà. nígbà tọ́rọ̀ náà fẹ́ di ariwo míì, àwọn òṣùgbó ìlú jáde. wọ́n ní kò sí kinní kan tó ṣe kábíyèsí ọba Ìjẹ̀bú Igbó, pé bó bá yá ọba wọn yóò jáde sí wọn. àwọn ọlọ́pàá ya wọ Ìjẹ̀bú Igbó, wọ́n sì ṣa àwọn àgbẹ̀ bíi 20 tí wọ́n ní wọ́n mọ̀dí ọ̀rọ̀ náà, wọ́n kó wọn lọ sí tìmọ́lé nìbàdàn. gbogbo ìlú náà làwọn ọlọ́pàá yípo. ṣé àwọn oníwàhálà náà ti já tẹlifóònù ìlú ọ̀hún, wọ́n sì dí gbogbo ọ̀nà pa pátápátá. àwọn ọlọ́pàá ni wọ́n wá sí ọ̀nà náà padà, tí wọ́n sì dúró káàkiri ìlú tí wọ́n ń yẹ gbogbo ẹni tó bá fẹ́ wọlé tàbí jáde wò. ṣùgbọ́n ìyẹn kò dá kinní kan dúró, nítorí inú sì ń bí àwọn ará Ìjẹ̀bú Igbó. bẹ́ẹ̀ ló jẹ́ pé lọ́jọ́ kẹta tí wọ́n kọlu ààfin Orímolúsì, àwọn èèyàn náà tún ṣara wọn jọ, wọ́n sì kọlu tẹ̀sán ọlọ́pàá Ìjẹ̀bú Igbó, ni wọ́n bá lé àwọn ọlọ́pàá ibẹ̀ dànù. àwọn náà sá àsálà fẹ́mi wọn. èyí làwọn ọlọ́pàá Ìjẹ̀bú Òde gbọ́, ni wọ́n bá kó àwọn ọlọ́pàá síta láti lọ ràn wọ́n lọ́wọ́ níbẹ̀. Denison Òpèpè ló ṣáájú àwọn ọlọ́pàá ọ̀hún. ṣùgbọ́n bí wọ́n ti yọ sí àtijọ́rí, láwọn àgbẹ̀ wọ̀nyí da ìbọn bò wọ́n. àwọn ọlọ́pàá náà yìnbọn padà, ń lọ̀rọ̀ bá kúkú di rúdurùdu. láti Ìjẹ̀bú Igbó lọ̀rọ̀ náà ti ràn dé Ìbàdàn. ṣé láàrin Ìbàdàn sí Ìjẹ̀bú Igbó làbúlé kan tí wọ́n ń pè ní Àkànná wà. abúlé àwọn ọmọ Ìbàdàn ni. gbogbo bí nǹkan ṣe ń lọ láwọn ìlú Ìjẹ̀bú yìí làwọn náà ń gbọ́. ìgbà tó sì di ọjọ́bọ̀ Àlàmísì ọjọ́ 19 oṣù kejìlá ọdún 1968, gbẹ̀gẹ̀dẹ̀ gbiná nílùú Àkànrá. lọ́jọ́ náà ni wọ́n lu adájọ́ kóòtù ìbílẹ̀ kan lálùdákú, tí wọ́n sì kán eegun itan ọkùnrin olówó orí kan. bí àwọn ti ń jà lákànrán yìí, bẹ́ẹ̀ làwọn ará Ìdí Ayùnrẹ́ lọ́nà Ìbàdàn sẹ́kọ̀ọ́ náà bẹ̀rẹ̀ ìjà pẹ̀lú àwọn tí wọ́n wá síbẹ̀ láti wá gba oró orí lọ́wọ́ wọn. kọ́rọ̀ yìí tó bẹ̀rẹ̀ lákànrán, àwọn àgbẹ̀ náà ti ṣe kinní kan táwọn ìlú tó kù kò ṣe. wọ́n ti kó gbogbo àwọn obìnrin wọn àtàwọn ọmọdé kúrò láàrin ìlú. Ọlọ́run nìkan ló sì mọ ibi tí wọ́n kó wọn lọ. bẹ́ẹ̀ ló jẹ́ pé bí àwọn olówó orí náà bá dé, ọkùnrin nìkan ni wọ́n ń bá. àwọn ọkùnrin pàápàá kò sí láàrin ìlú, inú igbó ni wọ́n wà pẹ̀lú ìbọn wọn. wọn yóò wá fọdẹ kan tàbí méjì tàbí mẹ́ta sóríta. bí àwọn olówó orí bá sì dé, àwọn ọdẹ náà yóò sọ pé wọn kò lè wọ ìlú náà o. níbẹ̀ nìjà yóò ti bẹ̀rẹ̀, táwọn àgbẹ̀ tó kù nínú igbó yóò sì jáde sí wọn tóogun bí wọ́n ti ṣe lákànrán nìyẹn. bí àwọn ìlú tó kù níbàdàn ti gbọ́ ohun tó ṣẹlẹ̀ lákànrán yìí, àwọn náà bẹ̀rẹ̀ sí í múra tiwọn. ní ọjọ́ kejì ìjà àkànrán, àwọn ará Ẹdẹ náà dáná sun ilé ọ̀gá àwọn olówó orí méjì, S.O. Lóńgẹ́ àti K.A. Adérọ̀gbà. wọ́n sunlé wọn nítorí wọ́n ní wọ́n pe àwọn sípàdé, wọ́n sì tún fagilé ìpàdé ọ̀hún. bẹ́ẹ̀ níbẹ̀ làwọn ti fẹ́ sọ fún wọn pé àwọn olówó orí kan sàn mọ́. káwọn sọ́jà tó dé láti Òṣogbo, àwọn àgbẹ̀ bíi 120 náà ti bà nǹkan jẹ́ jìnnà. Ọlọ́run ló sì yọ àwọn olówó orí ọ̀hún. pípa ni wọ́n fẹ́ pa wọ́n, bí kì í bá ṣe pé wọ́n tètè bá ẹsẹ̀ wọn sọ̀rọ̀, tẹ́sẹ̀ wọn sì fẹ́rẹ̀ máa kàn wọ́n ní pàkọ́ bí wọ́n ti ń sá eré àsádijú lọ. ṣùgbọ́n nǹkan kò dáa lọ́jọ́ kẹta tíṣẹ̀lẹ̀ àkọ́kọ́ yìí ṣẹlẹ̀ lẹ́dẹ, ìyẹn lọ́jọ́ ajé Monday ọjọ́ 23 oṣù kejìlá ọdún 1968. níṣe làwọn èèyàn náà lọ ká àwọn sọ́jà tí wọ́n wá láti Òṣogbo mọ́bi tí wọ́n ti ń ṣọ́nà, tí wọ́n sì dáná ìbọn bò wọ́n. ṣé ọ̀pọ̀lọpọ̀ wọn ló wá pẹ̀lú oògùn, tí wọ́n sì gbà pé ìbọn sọ́jà kan kò lè ran àwọn. nígbẹ̀yìn pàápàá, sọ́jà kan bá kinní ọ̀hún lọ sọ́run ọ̀run àṣàǹtẹ. ọ̀rọ̀ náà ló bú gbàmù tó di wàhálà ńlá, nítorí àwọn sọ́jà pàápàá bínú, wọ́n bẹ̀rẹ̀ sí yìnbọn kiri. nígbà tí kinní náà kọjá èyí tọ́ba ń rí, Tìmí Ẹdẹ ọba Adétóyè Ṣeláoyè bá ẹsẹ̀ rẹ̀ sọ̀rọ̀, wọn kò sì rí bàbá náà fúngbà pípẹ́. àwọn àgbẹ̀ Ìṣàrà tí wọ́n bẹ̀rẹ̀ wàhálà yìí tún lọ sọ́dọ̀ Dẹmọ. wọ́n fẹ́ mọ ìdí táwọn ọlọ́pàá kò ṣe tí ì fi àwọn èèyàn wọn tí wọ́n kó lọ láti ọjọ́ yìí sílẹ̀. àlàyé tọ́ba Akínsọ̀yà ń ṣe kò tẹ́ àwọn èèyàn náà lọ́rùn.
òní wọ́n bá bẹ̀rẹ̀ wàhálà tuntun. Àwọn ọlọ́pàá tọ́dẹmọ́ ti kó wá láti máa ṣọ́ wà lọ́ọ̀ọ́kán tí wọ́n fẹ́ mọ ohun tó ń ṣẹlẹ̀ nígbà tí wọ́n sì súnmọ́ àwọn àgbẹ̀ náà. Kíá ni wọ́n ti dáná fún wọn yá tí wọ́n sì ń dáná ìbọn ṣakabùlà tí wọ́n ń dààmú àwọn ọlọ́pàá ọ̀hún. Àwọn ọlọ́pàá náà kò dúró, àwọn náà bẹ̀rẹ̀ sí yìnbọn. Níbẹ̀ làwọn èèyàn 6 sì ti kú bámúbámú. Lọ́jọ́ yìí náà gan l'Adéyínká Adébáyọ̀ tí í ṣe gómìnà kéde òfin kónílégbélé. Òfin náà ní pé bó bá ti da aago 6 ìrọ̀lẹ́ ẹnikẹ́ni kò gbọdọ̀ jáde títí aago 6 àárọ̀ ọjọ́ kejì yóò fi lù. Ó ní ẹnikẹ́ni tó bá jáde ohun tójú ẹ̀ bá rí kó yá faramọ́ ni o, nítorí àwọn sọ́jà yóò kọ́ irú ẹni bẹ́ẹ̀ lọ́gbọ́n burúkú. Ìlú 4 lọ̀rọ̀ náà sì kàn ní gbogbo àkókò yìí: Ìbàdàn, Ìṣàrà, Ọ̀yọ́ àti Ẹdẹ. Ṣé wàhálà ti bẹ́ sílẹ̀ nílùú Ọ̀yọ́ náà tí kò sì sẹ́ni tápá rẹ̀ ká? Ṣùgbọ́n kinní kan ni o, nǹkan kan náà ló ń fàjà yìí. Yẹn náà ni tàwọn olówó orí tí wọ́n ń wá fi tipátipá mú àwọn èèyàn pé kí wọ́n wá máa sanwó orí. Ohun táwọn àgbẹ̀ yìí ń sọ ni pé àwọn kò fẹ́ àwọn olówó orí wọ̀nyí ní sàkáání àwọn. Bó tilẹ̀ jẹ́ pé ìjọba Western Region ṣòfin kónílégbélé, kinní ọ̀hún kò torí ẹ̀ dáwọ́ dúró. Àgàgà nígbà táwọn èèyàn tí wọ́n mú níjẹ̀bú igbó kò lè wálé, tí wọ́n ní kí wọ́n tì wọ́n mọ́lé fúngbà kan. Bẹ́ẹ̀ náà làwọn tí wọ́n mú lóṣogbo, wọ́n ti àwọn náà mọ́lé ni. Àwọn èèyàn 24 ni wọ́n ní kí wọ́n tì mọ́lé nítorí wàhálà Ìjẹ̀bú Igbó yìí. Àwọn náà sì ni Fàsásí Abẹ́ṣin, Ràṣídì Ọ̀páyẹmí, Adéoyè Ṣágilọ́gbẹ́, Jonathan Olújọbí, Káyọ̀dé Olúbánjọ, Ràṣídì Adénúgà, Bísíríù Àgbájé, Àfọlábí Ògúnyẹmí, Lámínà Inúlọpẹ́wà, Dèjì Olúbí, Samson Adénúgà, Joseph Balógun, Muniru Balógun, Lárúnbí Kílà, Ràhímì Òkúnúbí, Gàfárù Òsénì, Sálíù Sànní, Sàfíù Ọ̀làdìpọ̀, Ramani Amusa, Àbíbù Eríkì, Gàfárù Òṣínáwọ̀, Jimoh Lánìpẹ̀kun, Múìlì Òsénì àti Táíwò Àsànì. Ó dàbí pé nítorí àwọn tí wọ́n tì mọ́lé tí wọn kò fi sílẹ̀ yìí ni wàhálà náà ṣe tún rú jáde. Nítorí lọ́jọ́ àbámẹ́ta, ìyẹn sátidé ọjọ́ 28 oṣù kejìlá ọdún 1968 yìí, Aláàjì Dáúdà Adégbénró ń lọ sí Ìjẹ̀bú láti Abẹ́òkúta. Ó sì kó àwọn ọmọ rẹ̀ àtìyàwó sínú mọ́tò, ó ń gbé wọn lọ. Bí mọ́tò náà ti dé Owódé Ẹ̀gbá làwọn ẹgbẹ́ àgbẹ̀ tó wà níbẹ̀ dá a dúró. Nígbà tí wọ́n sì mọ̀ pé òun ni, wọ́n bẹ̀rẹ̀ wàhálà gidi pẹ̀lú ẹ̀. Wọ́n sì bà mọ́tò náà jẹ́ kọjá àfẹnusọ. Kíá l'Adégbénró fò sílẹ̀ tó ferege. Ọlọ́run ló sì bá a ṣe tí wọn kò ṣe àwọn ọmọ àtìyàwó rẹ̀ pàápàá léṣe ju lílù tí wọ́n lù wọ́n fẹ́ẹ̀ kú lọ. Nígbàrà t'Adégbénró padà sí Abẹ́òkúta tó fẹjọ́ ọ̀rọ̀ náà sun àwọn ọlọ́pàá, kíá làwọn ọlọ́pàá àti sọ́jà ṣàrà wọn jọ. Àwọn sọ́jà kan tí wọ́n wà lábẹ́ Olúbájọ wà l'Abẹ́òkúta àtàwọn ọlọ́pàá yìí ni wọ́n gbéra ó di Owódé. Bẹ́ẹ̀ ni wọ́n dé Ọdẹ́dá àti Ọbáfẹ́mi ni wọ́n bá bẹ̀rẹ̀ sí ṣa àwọn èèyàn yìí. Àwọn tí wọn ò lè rí ṣà wọ́n sá lọ nínú wọn ni o. Ṣùgbọ́n wọ́n ti mú tó 600 èèyàn dáadáa. Ni wọ́n bá ru gbogbo wọn lọ sí Abẹ́òkúta. Ṣùgbọ́n àwọn àgbẹ̀ náà pera wọn jọ lọ́jọ́ kejì, wọ́n sì dáná ìbọn bo àwọn sọ́jà àtàwọn ọlọ́pàá yìí. Làwọn sọ́jà náà bá bẹ̀rẹ̀ sí yìnbọn fún wọn. Kí alẹ́ni 7 sì ti jẹ́ Ọlọ́run nípè ládùúgbò náà. Ìjà náà sì le gidigidi. Nígbà tí nǹkan wá rí bó ṣe rí yìí tó sì dàbí pé apá ìjọba Western State kò ká kinní ọ̀hún mọ́, Adéyínká Adébáyọ̀ tí í ṣe gómìnà sáré gbé ìgbìmọ̀ kan dìde. Ó ní kí wọ́n wá bá òun wádìí ohun tó fa rògbòdìyàn yìí gan-an. Adébáyọ̀, gẹ́gẹ́ bí ọ̀pọ̀ àwọn olórí ìjọba ti máa ń ṣe, kò gbà pé ọ̀rọ̀ owó orí ló dá gbogbo wàhálà náà sílẹ̀ lójú tiẹ̀. Àwọn olóṣèlú kan ló wà nídìí ọ̀rọ̀ náà ló ń sọ. Ohun tó sì fẹ́ kí ìgbìmọ̀ tóun gbé dìde náà wádìí nìyẹn. Kóun lè rọ́nà mọ́ àwọn olóṣèlú tí wọ́n fẹ́ lu ìjọba òun fọ́ àtàwọn ọ̀bàyéjẹ́ gbogbo. Níparí oṣù kejìlá gan ló gbé ìgbìmọ̀ náà dìde tó sì fi adájọ́ ilé ẹjọ́ gíga kan níbàdàn, Olú Ayọ̀ọ́lá, ṣolórí ìgbìmọ̀ náà. Ọjọ́ 14 ní ìgbìmọ̀ náà bẹ̀rẹ̀ ìjókòó tí Ayọ̀ọ́lá sì bẹ̀rẹ̀ sí rin gbogbo àwọn ìlú káàkiri. Ó dé Ìjẹ̀bú Òde, bẹ́ẹ̀ ló dé Ọ̀yọ́, ó dé Òṣogbo, bẹ́ẹ̀ ló dé Àkúrẹ́. Ṣùgbọ́n ìjókòó tí wọ́n jókòó níbàdàn ló pọ̀ ju tàwọn tó kù lọ. Níbàdàn yìí làwọn kan ti fẹ̀sùn kan Mọ̀jídì Àgbájé. Wọ́n sọ pé òun ló wà nídìí ìjà Ìbàdàn yìí. Ṣùgbọ́n ọkùnrin náà ní irọ́ ni, pé irọ́ ni wọ́n ń pamọ́ òun. Bẹ́ẹ̀ náà ni wọ́n fẹ̀sùn kan Abíọ́dún Akérèlé lọ́yọ̀ọ́. Wọ́n lòun náà mọ̀ nínú ohun tó ń ṣẹlẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba ló dé iwájú ìgbìmọ̀ yìí sọ̀rọ̀.
Àwùjalẹ̀ lọ síbẹ̀, ìyẹn ọba Síkírù Adétọ̀nà Tìmì Ẹdẹ ọba Aláòyè náà lọ, bẹ́ẹ̀ lọ Dẹ́mọ Ìṣàrà Olúbàdàn Ìbàdàn Àtaọ́jà Òṣogbo àtàwọn ọba gbogbo tí wàhálà ti ṣẹlẹ̀ ládùúgbò wọn. Kálukú wọn ló lọ síbẹ̀ láti sọ tẹnu wọn. Àwọn ọba bú ìjọba, wọ́n níjọba kò sọ fáwọn nígbà tí wọ́n fẹ́ gbé owó orí lọ sókè bẹ́ẹ̀ ni kò sáràlú kankan tó mọ kinní náà. Àwọn ni wọ́n kàn déédéé ṣe kinní náà láàrin ara wọn. Ohun tó sì bí àwọn àgbẹ̀ nínú gan nìyẹn. Ṣùgbọ́n èyí tó ṣe pàtàkì tí wọ́n sì kìlọ̀ fún ìjọba nítorí ẹ̀ ni pé kí wọ́n bá àwọn tí wọ́n ń gbowó orí kiri yìí sọ̀rọ̀, kí wọ́n yéé fọlọ́pàá lé àwọn àgbẹ̀ kiri, kí wọ́n sì yéé fìyà jẹ àwọn àgbẹ̀. Bí wọn kò bá ti ṣe bẹ́ẹ̀ mọ́, kò ní sí wàhálà kankan fún wọn. Bóyá nítorí pé ayé ìjọba ológun ni wọ́n wà nígbà náà ni, nítorí kò jọ pé gbogbo ọ̀rọ̀ tí wọ́n ń sọ yìí dé ibì kankan létí àwọn tí wọ́n ń ṣèjọba. Bí kò bá wá ṣe bẹ́ẹ̀, ó kù díẹ̀ kí Gbìmọ̀ Ayọ̀ọ́lá parí iṣẹ́ rẹ̀ làwọn olówó orí yìí tún bẹ̀rẹ̀ wàhálà wọn. Ìlú Ògbómọ̀ṣọ́ ni wọ́n lọ tí wọ́n sì kó àwọn èèyàn lóríṣìíríṣìí. Kì í ṣe pé bí wọ́n ti kó àwọn èèyàn náà ló bí àwọn àgbẹ̀ nínú o. Ohun tí wọ́n ṣe fún wọn nígbà tí wọ́n kó wọn dé gbọ̀ngbọ̀n ìlú náà ló dá wàhálà ńlá sílẹ̀ láàrin ìgboro. Ohun tí wọ́n ṣe fáwọn ọkùnrin tí wọ́n kó náà ni pé wọ́n ní kí wọ́n sùn sílẹ̀ ẹlẹ̀, kí wọ́n tàkàkà, kí wọ́n wá kọjú sóòrùn kóòrùn sì máa pa wọ́n ní gbangba níbẹ̀. Kíá làwọn àgbẹ̀ Ògbómọ̀ṣọ́ náà ṣara wọn jọ tí wọ́n sì dí gbogbo ọ̀nà pátápátá tó wọ̀lú náà tí àwọn olówó orí ọ̀hún òfin ní ríbì kankan bá sá lọ. Ó ní ìjà ńlá bá bẹ̀rẹ̀ lọ́jọ́ 12 oṣù kejì ọdún 1969 nílùú Ògbómọ̀ṣọ́ ni. Yẹmí Ògúnyẹmí ló ń sọ ìtàn ogun Àgbẹ̀kọ̀yà tó jà nílẹ̀ Yorùbá fún Ibùdó Àgbáyé fún Àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. Ẹ kú afẹ́rẹ́ yìí o.